A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀mádẹ. Agbẹnusọ fún ilé ìgbìmọ̀ Yẹmi Adaramodu ti bu ẹnu àtẹ́ lu ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) lórí bí wọ́n ṣe ké sí ààrẹ ilé ìgbìmọ̀ Godswill Akpabio wípé kí ó kọ̀wé fi ipò sílẹ̀ látàrí ẹ̀sùn màgòmágó ₦3.7 trillion tí wọn kò lè ṣe àwárí rẹ̀ nínú owó ìṣúná fún ọdún 2024. Sínétọ̀ tó ń ṣaṣojú Bauchi Central Senatorial District Abdul-Ningi ni ó ṣe àfihàn ẹ̀sùn yìí níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò. Ó ní ₦25 trillion ní owó ìṣúná tí wọ́n bu ọwọ́ lù, ṣùgbọ́n èyí tí wọ́n ṣiṣẹ́ lé lórí jẹ́ ₦28.7 trillion. Níbi ìpàdé tí ó wáyé ní ilé ìgbìmọ̀ ní ọjọ́ Ìṣẹ́gun ni àwọn ìgbìmọ̀ ti ní kí ó ṣe àwáwí lórí ẹ̀sùn tí ó ṣe lójútáyé. Lẹ́yìn-ò-rẹyìn, wọ́n ní kí ó lọ rọ́kúnlé fún oṣù 3 látàrí bí ó ṣe tàbùkù sí ilé ìgbìmọ̀ lórí ẹ̀sùn tí kò lẹ́sẹ̀ ńlẹ̀. Ọjọ́rú ni ẹgbẹ́ òṣèlú PDP bu ẹnu àtẹ́ lu bí wọ́n ṣe dá sẹ̀ríà fún Ningi. Wọ́n wá ké sí Akpabio kí ó kọ̀wé fi ipò sílẹ̀ kí ààyè lè wà láti ṣe ìwádìí lórí ẹ̀sùn màgòmágó oní ₦3.7 trillion. Wọ́n ní kí Akpabio yẹ̀bá kí ààyè lè wà fún àkànṣe olùṣèwádìí lórí ẹ̀sùn bí wọ́n ṣe dọ́gbọ́n ₦3.7 trillion sínú ìṣúná owó fún àkànṣe iṣẹ́ tí kò lákọọ́lẹ̀. Bákan náà ni ẹgbẹ́ yìí ní kí Sínétọ̀ Akpabio lọ tètè fi ẹjọ́ ara rẹ̀ sùn sí ọ̀dọ̀ àjọ tó ń bójútó ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC lórí ẹ̀sùn oní ₦108 billion owó àwọn ará ìpínlẹ̀ Akwa Ibom tí wọ́n fi rọ̀ tẹ́lẹ̀ lábẹ́ ìṣàkóso rẹ̀ gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Akwa Ibom. Gbogbo àlàyé yìí ni wọ́n ṣe sínú àtẹ̀jáde láti ọ̀dọ̀ agbẹnusọ Débọ̀ Ológunàgbà. Ṣùgbọ́n nígbà tí wọ́n ń fèsì lánàá ni alága ìgbìmọ̀ lórí ìròyìn àti ọ̀rọ̀ ará ìlú Adaramodu náà fi ọ̀rọ̀ àbùkù ránṣẹ́ sí PDP. Ó ní ẹgbẹ́ òṣèlú PDP ti múlẹ̀ mófo lórí ìgbìyànjú wọn àti gẹ̀gùn sídìí ìṣúná owó fi tàbùkù sí wọn lójú ará ìlú. Wọ́n ní ìpè fún ìkọ̀wé fipò sílẹ̀ ààrẹ ilé ìgbìmọ̀ túmọ̀ sí wípé ẹgbẹ́ yìí jẹ́ alátìlẹyìn fún irọ́ ìbàjẹ́. Bí Adaramodu ṣe tẹnumọ́ wípé Akpabio kò ní kọ̀wé fipò sílẹ̀. Ní báyìí, sínétọ̀ APC tó ń ṣaṣojú Katsina Central Abdulaziz Yar'Adua ti wá rọ́pò Ningi gẹ́gẹ́ bí alága Northern Senators Forum (NSF). Lẹ́yìn tí wọ́n jáwé gbélé ẹ̀ fún Ningi ni ó kọ̀wé fipò sílẹ̀ ní NSF. Bákan náà ni wọ́n yan Sínátọ̀ Mohammed Monguno láti Borno gẹ́gẹ́ bí akọ̀wé fún NSF láti fi rọ́pò Sínátọ̀ Sumaila Kawu láti Gúúsù Kano. Ẹnikẹ́ni kò tíì lè fìdí ẹ̀ múlẹ̀ bóyá Kawu kọ̀wé fipò sílẹ̀ tàbí wọ́n yọ ọ́ nípò lẹ́yìn awuyewuye tí ó wáyé ní ilé ìgbìmọ̀ ní ọjọ́ Ìṣẹ́gun. Nígbà tí ó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ní kété tí ó di alága tuntun fún NSF, Yar'Adua ní kókó ìṣẹ̀dálẹ̀ NSF ní láti kọ́kọ́ ṣe ìgbélárugẹ ìfẹ́ ọmọ orílẹ̀-èdè àti ìdàgbàsókè ẹkùn àríwá nípasẹ̀ ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ẹkùn àti ẹ̀ka aṣòfin ìjọba kí wọ́n lè rí wípé wọ́n bójútó ìpèníjà ẹkùn. Fún ìdí èyí ni àwọn yóò fi ṣiṣẹ́ pẹ̀lú ọwọ́ mímọ́ àti àyà funfun. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ọba 42 Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn Ọba Lékan Balógun ti lọ darapọ̀ mọ́ àwọn baba ńlá rẹ̀ lánàá. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé Olúbàdàn wàjà sí ilé ìwòsàn ìkọ́ṣẹ́mọṣẹ́ UCH ní ìlú Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́. Balógun wá láti ìdílé Àlìíwò, ìjọba ìbílẹ̀ Àríwá ìlà oòrùn Ìbàdàn. Wọ́n ní gẹ́lẹ́ tí wọ́n gbé ọba dé ilé ìwòsàn ni ó jáde láyé. Ó jẹ́ òǹkàwé àti olóṣèlú kí ó tó gun orí oyè ní ọdún 2022. Ó ti fìgbà kan rí jẹ́ olùkọ́ ní iléèwé gíga Ahmadu Bello University Abu Zaria. Lẹ́yìn èyí ni wọ́n yàn án sípò láti ṣaṣojú Ọ̀yọ́ Central District láàrin ọdún 1999 sí 2003.
Balógun tí ó kàwé gboyè nínú ìmọ̀ fìlọ́sọ́fì di Olúbàdàn ní ọjọ́ 11 oṣù kẹta ọdún 2022. Ó di ọba lẹ́yìn ìpapòdà Ọba Sọ́líù Àkànmú Adétúnjì tí ó darapọ̀ mọ́ àwọn baba ńlá rẹ̀ ní ọjọ́ 2 oṣù kínní ọdún 2022. Alága ìgbìmọ̀ lórí ọ̀rọ̀ òṣèlú agbẹjọ́rò Sharafadeen Abiodun Ali ti fi ìbánikẹ́dùn ránṣẹ́ sí Olúbàdàn kejìlélógójì bí ó ti sọ wípé ó fi ìpìlẹ̀ rere sílẹ̀ tí ọ̀pọ̀ kò lè gbàgbé fún ọjọ́ pípẹ́. Ali tí ó ń ṣaṣojú Ọ̀yọ́ South Senatorial District ti sọ eléyìí nínú àtẹ̀jáde tí ó tó akọ̀ròyìn lọ́wọ́ lónìí. Ó ní ikú yìí kì í ṣe òfò fún ìlú Ìbàdàn nìkan ṣùgbọ́n fún gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ lápapọ̀. Bí ó tilẹ̀ jẹ́ wípé Balógun kò pẹ́ lórí oyè, síbẹ̀ ó jẹ́ àsìkò fún ìrẹ́pọ̀, àṣeyọrí àti ìdàgbàsókè ìlú bí ó ti darapọ̀ mọ́ àwọn ará ilẹ̀ Ìbàdàn láti kẹ́dùn ìpapòdà ẹni rere. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Adamawa ti fi ọwọ́ ṣìkún òfin mú ọ̀gbẹ́ni kan ẹni ọdún 42 látàrí wípé ó ní àjọṣepọ̀ pẹ̀lú ọmọbìnrin rẹ̀ ọmọ ọdún 9 ní Kabak, ìjọba ìbílẹ̀ Gúúsù Mubu. Alukoro ọlọ́pàá ìpínlẹ̀ SP Sulaimon Nguroje ni ó sọ eléyìí jáde nínú àtẹ̀jáde àná ní ìlú Yola wípé ọwọ́ tó ọ̀gbẹ́ni yìí lẹ́yìn tí ìyàwó rẹ̀ wá ṣe àfisùn. Àtẹ̀jáde náà ṣàlàyé wípé ìṣẹ̀lẹ̀ yìí wáyé ní ọjọ́ 11 oṣù kẹta ọdún 2024. Ọ̀gbẹ́ni yìí ṣi ọmọ rẹ̀ mú fún ìyàwó látàrí àmujù ọtí. Lẹ́yìn tí ìyàwó rẹ̀ ṣe àfisùn tí ọwọ́ tó ni ó jẹ́wọ́ wípé lóòótọ́ ni òun ṣe ẹ̀sùn bí ó ti da ẹ̀bi ru ọtí àmupara àti egbògi olóró. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ìjákulẹ̀ ńlá dé bá ẹ̀rọ alátagbà ìwọ̀ oòrùn ilẹ̀ Áfíríkà lánàá. Àwọn alámòjútó ẹ̀rọ ayélujára fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn gba ìròyìn láti ọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń ṣe àmúlò ẹ̀rọ ayélujára bí ó tilẹ̀ jẹ́ wípé wọn kò tíì lè fìdí ohun tí ó ṣe okùnfà ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀. Orílẹ̀-èdè Ivory Coast àti Nàìjíríà ni ìṣòro yìí dé bá jù. Lẹ́yìn náà ni Liberia, Benin, Ghana àti Burkina Faso. Ìròyìn jábọ̀ wípé àwọn iléeṣẹ́ orí ẹ̀rọ ayélujára bíi Cloudflare sọ lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X wípé ìṣòro yìí pọ̀ ní ilẹ̀ Gambia, Guinea, Liberia, Ivory Coast, Ghana àti Niger. Bákan náà ni ilé-iṣẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ní South Africa Vodafone náà dá ẹ̀bi ìṣòro yìí ru undersea cable failure tí ó ṣe àkóbá fún ilé-iṣẹ́ ìlà ìbánisọ̀rọ̀. Ìwádìí sọ di mímọ̀ wípé ti orílẹ̀-èdè Nàìjíríà wáyé nípasẹ̀ okùn gígé fibre cut ní ilẹ̀ Ghana. Pàápàá jùlọ iléeṣẹ́ Mainone ní ìṣòro yìí dé bá jù ní Ghana tí ó yọrí sí èyí tí ó ràn mọ́ dé ilẹ̀ Nàìjíríà àti agbègbè rẹ̀. Bákan náà ni wọ́n ní àwọn ilé ìfowópamọ́ àti oníbàárà ìlà ìbánisọ̀rọ̀ ní Nàìjíríà náà ní ìjákulẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ wákàtí lánàá. Bí àwọn iléeṣẹ́ ṣe ń gbìyànjú àti yanjú ìṣòro yìí, ọ̀pọ̀lọpọ̀ àwọn oníbàárà subscribers ni wọn kò ní àǹfààní sí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ bíi Yahoo, Twitter àti àwọn mìíràn. Áfíríkà ni a gbọ́ wípé wọ́n ní tó 600 million internet users nígbà tí Nàìjíríà nìkan kó 150 million nínú rẹ̀ títí di ọdún 2023. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Balógun ilẹ̀ Ìbàdàn Ọba Owólabí Ọlákùlẹ́hìn ni yóò di Olúbàdàn mìíràn lẹ́yìn ìbuwọ́lù láti ọ̀dọ̀ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé. Èyí ń wáyé lẹ́yìn ìpapòdà ọba kejìlélógójì Ọba Lékan Balógun ní Ọjọ́bọ̀. Òun ni oyè kàn tẹ̀lé olóògbé Olúbàdàn. Nígbà tí ó ń fìdí ìpapòdà Olúbàdàn múlẹ̀, Mákindé ní Olúbàdàn wàjà sí ilé ìwòsàn ìkọ́ṣẹ́mọṣẹ́ UCH ní Ìbàdàn. Wọ́n bí olóògbé ní ọjọ́ 18 oṣù kẹwàá ọdún 1942.
yóò wọ́ káàlẹ̀ lónìí ọjọ́ Ẹtì láago 4 gẹ́gẹ́ bí ìlànà Mùsùlùmí. Ẹni oyè kàn ní Balógun tí ó ṣíwájú oyè ìdílé Balógun. Àwọn onílù yóò bẹ̀rẹ̀ ìlù láti Àlìíwò lọ ààfin ìta baálẹ̀ ọba Ọlákùlẹ́hìn gẹ́gẹ́ bí àṣà àti gorí àpèrè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ilé-ẹjọ́ májísírèètì tó fìkàlẹ̀ sí ìlú Abakaliki, ìpínlẹ̀ Ebonyi ti pàṣẹ kí wọ́n fi ọ̀gbẹ́ni kan ẹni ọdún 35 sí ọgbà ìwà àtúnṣe Monday Ikpeagwu lórí ẹ̀sùn wípé ó lérí àti pa ìyá tó bí i lọ́mọ. Ọlọ́pàá fi ẹ̀sùn olè àti ìlérí àti ṣekúpani kàn án. Wọ́n ní Ikpeagwu ṣe àfọwọ́rá owó tí iye rẹ̀ jẹ́ ₦625,000 tí í ṣe ti ìyá rẹ̀ Jacinta. Adájọ́ májísírèètì Lillian Ogodo kọ̀ láti gba ẹ̀bẹ̀ rẹ̀ bí ó ti ní kí wọ́n fi ẹ̀sùn rẹ̀ ránṣẹ́ sí ẹ̀ka ìdájọ́ fún ìmọ̀ràn. Lẹ́yìn èyí ni ó sún ìgbẹ́jọ́ sí ọjọ́ 29 oṣù kẹta. Síwájú àkókò yìí ni ọlọ́pàá abánirojọ́ Rìpẹ́tọ̀ Chinagorem Eze sọ fún ilé-ẹjọ́ wípé Ikpeagwu ṣe ẹ̀ṣẹ̀ yìí ní ọjọ́ 7 oṣù kejì ní ìlú Obodoma, ẹ̀ka ìjọba ìbílẹ̀ Àríwá Ezza, ìpínlẹ̀ Ebonyi. Eze ní Ikpeagwu lérí àti ṣekúpa ìyá rẹ̀ pẹ̀lú ìbọn. Bákan náà ni ó jí ₦625,000 owó ìyá rẹ̀. Ó ní ẹ̀sùn yìí jẹ́ èyí tí ó lòdì sófin ìwà ọ̀daràn ìpínlẹ̀ Ebonyi pẹ̀lú ìjìyà nínú. Agbẹjọ́rò afẹ̀sùnkàn Solomon Eguji wá bẹ̀bẹ̀ wípé kí ilé-ẹjọ́ gba ìyọ̀ǹda rẹ̀, ṣùgbọ́n Eze kọ̀ sí ìgbésẹ̀ yìí. Ó ní bí wọ́n bá yọ̀ǹda rẹ̀, ó lè di àfẹ́ẹ̀rí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Abẹ̀ṣẹ́kù-bí-òjò tí í ṣe UCF champion àná Francis Ngannou ti sọ wípé òun nílò láti lọ ṣe àyẹ̀wò ìlera sí i lẹ́yìn ànábọ̀lẹ̀ tí Anthony Joshua ṣe fún un lópin ọ̀sẹ̀ tó kọjá. Joshua fi ẹ̀yìn Ngannou gbolẹ̀ ní ìpele àkọ́kọ́ àti ìbẹ̀rẹ̀ ìpele ẹlẹ́ẹ̀kejì. Láti ìgbà náà ni Ngannou kò tíì jẹ́ èèyàn mọ́. Òkùnkùn ṣú bolẹ̀, òyì kọ́ ọ nígbà tí ó fi máa dìde lẹ́lẹ́ẹ̀kejì. Àsìkò yìí gan ni Joshua ṣẹ̀ṣẹ̀ wá wọn ìyà fún un lójú páálí pẹ̀lú ẹ̀ṣẹ́ ọwọ́ ọ̀tún tí kò mú un gbérí mọ́. Kíákíá ni wọ́n tètè ṣe àmójútó rẹ̀ kí ó tó lajú sáyé padà. Ngannou ní bí ó tilẹ̀ jẹ́ wípé ara òun ti ń balẹ̀, síbẹ̀ òun ṣì nílò láti ṣe àyẹ̀wò kí ó má bàa di àlùkì sí i lára. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó ní ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí Kókó ní ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.